bọ̀ lákọ̀ọ́kọ́ ó yọ̀ bọ́lẹ̀, ó ti bọ̀ lẹ́ẹ̀kejì ó yọ̀ bọ́lẹ̀. Nígbà tó dé lẹ́ẹ̀kẹta ó ní kí n fi àyà délẹ̀ kí n kọ̀yìn kí n ṣe bí alájá. Ó wá pa ìdí mi papọ̀, ó wá tì í bọ̀, ó ṣẹ̀ṣẹ̀ wá dúró. Kì í ṣe pé ó gbádùn òbò mi náà o, àmọ́ ó jẹ́ bẹ́ẹ̀. Nínú ìrìn àjò yìí nǹkan mẹ́ta ni mo mọ̀ pé ó ṣẹlẹ̀. Àkọ́kọ́, bóyá òbò mi fẹ̀ ju okó rẹ̀ lọ. Ẹ̀kejì, bóyá okó rẹ̀ kéré sóbò mi. Ẹ̀kẹta, bóyá ara rẹ̀ ò balẹ̀. Èmi ò tiẹ̀ wo okó rẹ̀ o, ṣé mo nǹkan tí yóò bá ṣe rí. Àmọ́ nígbà tí mo pàdé Mukaila, àǹtí Ṣeun, Mukaila jẹ́ panabita ni Mukaila jẹ́, iṣẹ́ tó ń ṣe nìyẹn. Ó jẹ́ ọkùnrin kan tí ò sharp. Ọmọbìnrin kan tí oyún mọ́ lọ́rùn ní ìgbà kan. Bí Mukaila ò ṣe sharp tó, kò láìkí obìnrin tí ò bá fine. Mukaila ò sharp rárá. Ìtòsí wọn lèbi tí ń ta mineral, mo ní freezer, mo fi ń ta mineral, mo ń ta pure water. Mo jẹ́ ń ta àwọn nǹkan bíi egg roll, donut mo máa ń ṣe nínú ṣọ́ọ̀bù mi nítòsí ibi iṣẹ́ wọn. Yín volume fóònù ẹ̀ sílẹ̀. Lórí ètò yìí 20 minutes video ni YouTube lẹ́sì ti wò tán lórí Ogbenutọ TV. Tẹ́ bá sì ti ń wò ń bẹ, ẹ máa subscribe kẹ́jẹ̀ máa bá mi share. Kó o tó wá bọ́ sábẹ́ comment section máa sọ wípé tí àwọn ọmọ mi bá rí lọ́jọ́ iwájú ńkọ́, òpònú ni ọ́. Kó tó di pé àwọn ọmọ mi ò rí fídíò yìí, wọ́n á ti dàgbà, ọpọlọ wọn á ti lè process nǹkan tí mò ń ṣe. Kò ṣe pé bóyá mo gbé fóònù fún ọmọ mi nísìn àbí bí tí mo ti ń ṣe fídíò ó gbóhùn ọmọ mi àbúrò ọmọ mi lọ́tùn àbórí wọn lósì. Ìwọ ni kó yín volume fóònù yìí sílẹ̀, kó o jẹ́ kó wọ̀ nìkan ló mọ̀ dá gbọ́. Bó bá sì wù ẹ́, ọmọ ẹ tó jẹ́ ọmọ 12 years old, gbé fóònù lé lọ́wọ́, bá a ṣí Facebook, kó o ṣí TikTok, kó o ṣí YouTube fún, ṣe bí ayé then òun náà wà. Problem ti ẹ nìyẹn. Má fi problem ti ẹ disturb gbádùn tàwọn tó ń gbádùn mi lọ́tùn lósì. Ẹ káàbọ̀ sórí ètò Ogbenutọ reality show. Ṣé rí ìyàwó ilé ni mí, mo sì ti bímọ 6 fún ọkọ mi. Ọmọ ẹlẹ́ẹ̀kẹfà tó ń bí operation ló ń fi bí. So òun ní pé kán yílé ọmọ òun sẹ́yìn. So ti yé yín, so òun ò lè bímọ mọ́. Ọmọ 6 tó ń bí òun lè káyé ìgbà tọ́kọ òun bóun lájọṣepọ̀. Ọkọ òun kì í bóun lájọṣepọ̀. Ọkọ òun ló sọ òun dobìnrin o. Tóun ti fi ọkọ òun ò mọ ọkùnrin kankan mọ́. Ọkọ òun nìkan ni. Àwọn tó bá di ibi dídó, ọkọ òun fìyà dídó jẹun torí pé ọkọ òun gbàgbọ́ pé òun ò lè yan àlè. Ọkọ òun ti fẹ́ ìyàwó 3 léhùn lẹ́yìn, 4 làwọn. Room and parlour làwọn ń gbé. Ọkọ òun kọ́ ló kọ́lé o. Room and parlour face me and face you ni o. Ọkọ òun sì ń fẹ́ ìyàwó káàkiri. Onímọ́tò lọkọ òun. Bẹ́ẹ̀ ni àwọn tó máa ń ná bí Ìbàdàn sí Èkó sí Ìbàdàn, Ọ̀yọ́ sórí Òṣogbo, Ògbómọ̀ṣọ́, Ìlọrin, àwọn tó máa ń ná bẹ́ẹ̀ yẹn ni ọkọ òun. Àwọn sì jọ ń gbé. Ìgbà tóun bá kan òun á wá, bórun bá dẹ̀ kan òun kò ní wá. Ìgbà tóun ti wá bí ọmọ òun nísìn, ó ti lé ní ọdún 5, ọkọ òun ò fọwọ́ kàn òun. Bí tóun ti wà ní oyún ọmọ yẹn, lọkọ òun ò ti fọwọ́ kàn òun. Ṣé bó ti ẹ̀ máa wá tẹ́tẹ́ tóun bá sunkún sí lọ́rùn yóò dáhùn. Bọ̀dérò òun sọ pé kí ni kó máa sunkún kọkùnrin tó bóun lájọṣepọ̀. Wọ́n á sì máa sunkún sí lọ́rùn. Òun ò ṣe léwu mọ́. Òun gbọ́kọ̀ òun pọ̀ sọ́dọ̀ Ọlọ́run pé ẹni tí òdòkó ó ń gbélé ayé. Ìgbà tóun bẹ̀rẹ̀ sí ń síkìdì wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́rẹ́ òun pé kí ló ṣe é báyìí? Òun ní ìwò ìyá lágbájá. Ìgbà tóun ti bí ọmọ lótú tóun ti wà nínú ọmọ ẹ̀ pé èèyàn lóyún báyìí lọ́kọ òun ò ti súnmọ́ òun mọ́ o. Ọkọ ẹ̀ ò súnmọ́ ẹ mọ́. Abájọ tó fi ń gbẹ. Tó dàbí síkìdì. Ọkọ ò bá lájọṣepọ̀ mọ́. Ọkọ mi bá mi lájọṣepọ̀ mọ́ o. Kí ló wá ṣe? Ìṣẹ́ o. Kò kò fọwọ́ kàn mí mọ́ ni. Ó mọ tá máa ṣe. Tí ó bá fọwọ́ kàn ẹ̀ mọ́. Bóyá ká lọ bẹ̀. Mi ò bẹ̀. Ṣé o pé ó bá dá sọ́rọ̀ ẹ̀ rí nígbà tí mo bímọ ọmọ kẹta? Ó bá dá sí rí. Ní ìsìnkú tó sọ ní pé òun ò fẹ́ súnmọ́ mi kí n má bàa lóyún. Wọ́n ti lé ọmọ sẹ́yìn. Ṣé mo tún lè lóyún bẹ́ẹ̀ yẹn? Ó mọ nǹkan tá máa ṣe.
tó pé ò fẹ́ bí ọ pé bàbá ẹ wọ èèyàn kan ṣé ó mọ̀ bá ìwọ́ ilé ẹ̀ mo ní mo ti gbọ́ ọ̀rẹ́ mi sì bá ń wáyàn lóòótọ́ ó pè mí ìjọ náà gbà tó pè mí àwọn àmì báyìí kí wọ́n á bá wọn nígbà tí mo débẹ̀ mọ́rọ́ ọmọkùnrin yẹn ọkọ mi fine so kì í tí bá ọkùnrin tí ò fine kì í jẹ́ kì í yá mi lára wọ́n ní ọ̀rẹ́ mi ní kí ni bọ̀dá alágbèjà kíníkọ̀kíní Gbénga lórúkọ bọ̀dá yẹn báwo ni wọ́n ṣàdé sọ̀rọ̀ bá ní ẹ lọ sanwó yàrá ọ̀rẹ́ mi ló sọ bọ́ ní wọ́n bá ní ọ̀rẹ́ ṣé kíákíá bẹ́ẹ̀ náà ni kíákíá kílẹ̀ tí wọ́n bá dúró wò kí ni ṣe àti ṣe máa mú ọ wá ara wa káṣí ṣé o fẹ́ kó lè ọkọ̀ wa fẹ́ wọn rárá o mi ò sí káàkiri o mi ò ṣe kiri o bí kẹ́ ẹ̀ enjoy ara yín ni kẹ́ ẹ̀ gbádùn ara yín ọ̀rẹ́ mi sáà ti bọ̀dá yìí sáà lọ gba rúùmù àǹtí ṣeun aṣáàwọ̀ rúùmù gbàtà wọ̀ rúùmù òun sùn mọ́mí òun ò tiẹ̀ rí bí wo kó wọn because ojú ń ti òun sáà ń ṣe bóun ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ó ń gbé madam ẹ má wọ̀rì torí pé ẹ ṣe rí ni ẹ má ṣe kíní kan wọ́n rò nǹkan tó wò ṣe rí bọ̀dá yìí sáà ní kó ń sùn sáà sùn wọ́n ṣàkàtà òun sókè wọ́n tó kó bọ̀ òun yọ̀ bọ̀lẹ̀ bá máa ṣe máa fi jákè bí ẹ̀ẹ̀mejì yóò yọ̀ bọ̀lẹ̀ wọ́n tó kó bọ̀ máa jákè bí ẹ̀ẹ̀mejì yóò yọ̀ bọ̀lẹ̀ lẹ́kẹta wọ́n ní kí n tọ́nu wọ́n bá mú ìdí mi àwọn ìdí méjì wọ́n á pa papọ̀ wọ́n máa ti bọ̀ bọ́n ṣe ń do yẹn bí kéèyàn máa ti ìgbálẹ̀ tìrín kéèyàn máa ti bọ̀ lójú ara wọ́n yẹ fáwọn náà rí bí mo ṣe ń ṣe wọ́n wá ní ok lẹ́yìn wọ́n á ṣe mú wọ́n wá ní bóyá ṣe mí wọ́n á mú okó wọn yẹn wọ́n wá sẹ̀tì ẹ̀ síbi ìyẹn súnmọ́ òkè ìdí òbò mi náà ti bọ̀ wá súnmọ́ wọ́n wá ń dómi mọ́ òkè òbò báyìí so bó ṣe ń dómi mọ́ bẹ́ẹ̀ ó wá ń dùn mọ́ mi díẹ̀ mo ṣáà dà àwọn náà dà ẹ̀ẹ̀kan náà lè ṣe àwọn náà pẹ́ o bọ̀ okó wọn kéré bí mo ṣe ń wò torígbà tá a padà ṣe tán wọ́n sọ pé wọ́n ní ṣé mo gbádùn ẹ̀ wọ́n ní mo gbádùn ẹ̀ wọ́n ní tí mo gbádùn ẹ̀ kì í sọ pé àwọn mọ̀ pé nǹkan ọmọkùnrin àwọn kéré wọ́n ní ok kò sí wàhálà òun gbádùn ẹ̀ pé tí wọ́n bá pé ọkọ wọn mọ́nà bá tiẹ̀ ń ṣe lé ṣé wọ́n á sọ pé ọkọ òun ò ṣe ni òun ṣe ní àwọn sáà lọ ọ̀rẹ́ òun dóde òun ta ó dóde òun ní ibi ẹ̀pàdé yẹn ibi òtẹ́ yẹn ní kinní wọn bá àwọn ó dóde òun bẹ̀ àwọn lọ bá padà àwọn ní ọ̀rẹ́ ó ṣe o máa ń káwọn wọnú mọ́tò ó gbé àwọn ó drop òun fún 3,000 ǹdẹ́ lọ́rẹ́ òun ṣe ní kì í ṣe torí owó lòun fẹ́ ṣe o torí ọkọ̀ òun ò fọwọ́ kàn òun ni o òun sì ti ń sìkì wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀yà ẹ̀ má wọ̀rí wọn náà ti ṣe àwọn wá lọ ó wá yá òun ṣáà lọ bẹ̀ ìgbà tó ń délé òun tiẹ̀ ti bọ́kọ̀ òun dé bọ́lágbájá ẹ sọ pé ẹ ń bọ̀ ẹ ṣé kò má wà lé òun mọ́ ni ẹ má bínú o ibo ló ti ń bọ̀ ni ibo ló ti ń bọ̀ bí ti bá wò òun jáde ni ẹ ti ń rìnrìn òsì ìgbà tá àti ẹ̀dọ́ yín mọ́ ní ìsìn ẹ wò kó lọ ní ẹ tó bá dómi ṣe kí n má wò kó lọ ni o kò bọ́ sí mi nídìí wọn bí ọ̀dà bí bá rí pé o sì rò sí pé ilé ọkọ̀ nílé mi ni ilé wò ilé tó sanwó ẹ̀ nítorí pé kó tó ní o fẹ́ sanwó ilé wọ́n ti mọ kọ́lẹ́tà kó tó sanwó ilé ta ló fẹ́ lé kó nílé olóhùn bá dé wọlé gbé omi òun bá lọ wẹ̀ bedroom òun wọlé padà òun tẹ́ bẹ́ẹ̀dì òun ìkú sórí bẹ́ẹ̀dì pẹ̀lú òun tẹ́ bẹ́ẹ̀dì òun sùn sítì rúùmù ni máa ń sùn tó bá ti wá yóò sùn sí rúùmù táwọn ọmọ rẹ̀ máa ń sùn pẹ̀lú máa ń sùn tó bá ti wá àwọn ọmọ òun ló máa sùn ilẹ̀ ilẹ̀ yàrá táwọn ìjọba máa sùn kì í ṣe pé bẹ́ẹ̀ òun dọ̀tí òkè kí bóun sùn ẹ̀kọ́ kan bọ̀ ìgbà tóun ti bímọ yìí ó sọ pé òun lè bóun sùn torí pé òun ò fẹ́ kóun lóyún mọ́ wọ́n ti yílé ọmọ òun dà ó sọ pé òun ò fẹ́ kóun lóyún kí òun ṣàbẹ̀rẹ̀ sí wọ́n tóun ó náà ti ṣan lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ìpọ̀ tó pé bí oṣù kan bí màá ṣe pè òun yẹn pé ẹ má bínú ẹ lẹ́ máa pè mí pé kí wọ́n dà yín dáhùn pé tí ẹ bá ti fẹ́ rí mi ẹ máa pè mí ó sì kọ́ sí ilé ẹ̀ pè mí wọ́n ní ẹ má bínú wípé òun ò fẹ́ dààmú yín ẹ pé kò sígbà tẹ́ ẹ lè pè mí ṣẹ́yìn ò níyàwó ńlé ni òun níyàwó ńlé àmọ́ kò sígbà tẹ́ ẹ lè pè mí ẹ mọ́ wọ̀rì ṣé bí ìyàwó òun ni òní òkè ó ní ó dáná ṣe máa ráyè lọ́la bá ní ọ̀la màá ní kò sí wàhálà níbo ni kò tí wá pàdé olóba sọ pé ibi táwọn ti pàdé náà ni kò tí wá pàdé òun olóhùn ní pé òun ti gbọ́ táìmù òun ó dẹ̀ sọ fún òun dẹ̀ múra òun bá lọ nígbà tóun dẹ̀ débi tí màá yẹn sọ àwọn wọlé ó jẹ́ tí mò ń ṣe ló ti mú wọn ní ẹ ti ẹ̀dùn iṣẹ́ kí lẹ̀ ń ṣe ó bá sọ fún mi pé iṣẹ́ mọ́tò lòun ṣe wọn ní ibo ń páàkì yín ló bá dárúkọ páàkì mọ́ ibẹ̀ ń páàkì yín ó ní mo ṣe dè nìyẹn
ó ló tẹ̀ sí mú ọyàn òun ó ti gbọ́yàn òun sẹ́nu ó ti bẹ̀rẹ̀ sí mú ó ní àyèrò yìí òun fẹ́ bá yín ṣeré dáadáa ó ti mú ọyàn òun ó ti ń láwọn ní gbogbo ara báyìí páàkì báyìí lẹ́wà ó ní bó ṣe dìde nìyẹn tó ń mú brown pa òun ti wọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé sóun ṣe ẹ̀yin ni sóun ṣe gbá ni ó ní oṣù pé ẹ ṣe mí o ẹ ní rí délé bòkú ọmọ o ẹ ṣáàjẹ́ kó o máa lọ níbi máa ń ṣe bó ṣe wò ó nìyẹn tó ń ṣe lọ nígbà tó ń lọ tó ń ṣe lọ òun bá dé ibi tó ń lọ ẹ jẹ́ kó lọ drop òun ẹ má drop òun ẹ má wọrí ó ní òun ṣáà lọ síbi tí òun ṣáà kúrò mẹ́ òun lọ sí ṣọ́ọ̀bù pàtó òun dé ṣọ́ọ̀bù padà òun bá lọ sí torílẹ̀ ti ṣú bọ̀ nǹkan ẹ̀rù tó bá wọn pé páàkì ọkọ̀ òun ni máa yẹn wà gbígbé mọ̀kẹ́ni kan máa gbé Ìbàdàn Òṣogbo ọ̀yọ́ pé páàkì náà ni gbogbo wọn wà àbí kí ẹ máa gbé kó páàkì náà ni gbogbo wọn wà kò jìnnà síra wọn ní páàkì báyìí níbi báyìí yẹn òun fi lọlé ìgbà tó ń fi kó mbẹ ìgbà tó ń dé ṣọ́ọ̀bù ṣálọ sílẹ̀kùn ṣọ́ọ̀bù wọn á jókòó sí ṣọ́ọ̀bù ìgbà tó ń jókòó sí ọ̀hún gbọ́ ta ni ẹni tí ó ń wu ní ẹ̀yìn ṣọ́ọ̀bù òun yìí ó lóun ṣáàjò síbẹ̀ onígbà tó pẹ́ díẹ̀ òun ṣáà ń gbọ́ òun bá tọ̀nù òun bá lọ bá ó bá di Mukaila panepita Mukaila tí ló tó ń sunkún ìyàwó òun ni kò jẹ́ kóun fọwọ́ kàn òun ìyàwó rẹ̀ ò jẹ́ kó fọwọ́ kàn òun ló ṣe wá ń sunkún pé kò sí wá tó ń wáyé bá alájọṣepọ̀ kò ní dáhùn ó ní Mukaila kò sharp but kò dátọ́ kò ṣe wọn kan ó ń ṣiṣẹ́ ó dẹ̀ máa ń gbaṣẹ́ tó ti yẹ bọ̀ ó kò sharp ọ̀rọ̀ tó yẹ kó sọ fún 5 minutes báyìí ó lè sọ fún 10 minutes kò ní kò sharp bọ̀ ó mọṣẹ́ òun bá ní ìyàwó ò jẹ́ kó bóun sùn òun bá ní kó máa bọ̀ ó bá jẹ́ àmújẹ́ ṣọ́ọ̀bù máa níyà gbá sọkún mọ́ òun bá jẹ́ fún pure water kó fi ní ojú ẹ̀ kó fi fọ ojú ó jẹ́ fojú ẹ̀ òun bá ní kó jókòó máa níyà wípé kí ló ṣe é sọ fún mi wá ní ìyàwó òun kò jẹ́ pé òun bóun sùn wípé pẹ̀sí ìyàwó òun ti bímọ fóun bá sọ pé ó yá ìyàwó òun máa sọ pé òun ò ṣe lédi eléyìí lédi yẹn wá tajà ní ìdẹ̀ ní around the garage bí táwọn ti ń tajà ni ó dẹ̀ rí Mukaila ọlá pé Mukaila ìlàwọ́ ló ṣe ó wá ń fẹ́ Mukaila ó wá lóyún wọn ló ti gbé ògbó yẹn káàkiri kò sẹ́ni tó gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ gbé fún Mukaila dẹ̀ gbà ó ní kó bá tún pe obìnrin báyìí ó bá tún pe ọkùnrin báyìí a máa pọ ọkùnrin ṣojú òun a máa sọ fún wọn pé I love you tó ń bá fẹ́ sọ̀rọ̀ báyìí ó máa gbáhùn lẹ́nu ni ṣẹ̀wọ̀n ọkùnrin tó gentle ó máa gbáhùn lẹ́nu ni bọ́tọ́ wá gba ikú ló ti wò ná tó ń bá nù tó bá lọ dákú ńkọ́ tó bá lọ kú ńkọ́ ṣé ó ṣe máa ń gbẹ́ lẹ́nu nìyẹn bó ṣe máa ń gbáhùn lẹ́nu nìyẹn tó máa ti sọ̀rọ̀ tó máa mú owó délé bí òun gbàjọ kó wà jọ fún tó máa jẹ́ kó ń bọ̀ òun lájọṣepọ̀ tó ti bímọ nísìn òun lè kà bí ẹ̀mẹ́ta ọmọdé ti ń lọ bí ọmọ ọdún 4 òun bá ní pẹ̀lẹ́ gbọ́dẹ̀wà bímọ míì sí nígbà tí ó bá gbà kó bóun lájọṣepọ̀ ó dáná lójú ẹ̀nu ló bá ní pé okó òun rò òun ni pé okó òun dìde okó òun rò òun ni nígbà tí ó máa táwọn máa sọ̀rọ̀ bó ṣe gbókó jáde ni ó ní Mukaila tó gbó jáde bẹ́ẹ̀ bó tó máa rí okó yẹn tóbi ó ní adé lórí àjẹṣeun ó ní Mukaila okó ẹ̀ rí ó ní ó ń ṣe wòtá yányàn nìyẹn ní bá fọwọ́ gbámú tó ń gbámú báyìí ó ní pé okó mi ni ìmọ̀ ń ro mí gbogbo ìgbà ìwọ lè ṣe táwọn ọkùnrin máa ń ṣe ni níbi bá ṣe kò ní jáde ó dáná ṣó wà lọ́wọ́ ẹ̀ bó ṣe wá nísìn tó lè fi gba hòtẹ́ẹ̀lì ó lọ sọ pé owó wà lọ́wọ́ òun ó lóun pé nǹkan tó ń wá náà kò pé ilé òun dẹ̀ mọ̀ pé Mukaila kẹ́ ẹ bí lè rè dọ̀la ẹ̀jẹ̀ ìṣẹ̀ kan ṣe dé ó sì sọ̀rọ̀ náà wọ́n ní ó dense as in kò sharp kì í ṣe tó máa ń sọ̀rọ̀ ó tún dinú so òun wá sọ fún pé tó bá lówó tó wà fi gbòòtẹ́ kó lọ gbòòtẹ́ pé òun máa wá bá bá ní ẹ wo ṣe gbòòtẹ́ẹ̀lì bí n bá gbòòtẹ́ẹ̀lì ní ìsìn tẹ́ ẹ̀ bá wá ń kọ́ sáà lè ṣe ń bì ní ṣó gbádùn ní ṣe máa bẹ̀rẹ̀ ṣe ń bì báyìí ṣó máa lọ gbòòtẹ́ẹ̀lì ó ní ṣẹ́ẹ̀wà òun máa wá bẹ́ẹ̀ ṣé wọ́n ní kó lọ gbà àwọn ọmọ tó bá ti débẹ̀ tó bá ti gbà ní ibo hòtẹ́ẹ̀lì tó fẹ́ gbà ó bá ṣe bẹ̀ fún un wá ní pé òun mọ́ ń lọ bẹ̀ pé òun ti gbé obìnrin lọ síbẹ̀ rí ta ló wá gbé lọ ló máa rẹ́rìn-ín òní sọ wọ́n á ní òkè òun ti gbé pàṣẹ gba hòtẹ́ẹ̀lì òun bọ̀ ó ní bó ṣe gbà hòtẹ́ẹ̀lì òun náà ti ṣeun tó pé òun báyìí gbà tóun débẹ̀ ó ní 2 hours ló ń gbà tóun débẹ̀ báyìí ó ní òun ò pé kóun tó lọ òun ti mú ṣẹ̀ṣẹ̀ bíi méjì àbí nǹkan òun ti jásá ìbò òun ti fi bo òun bò dé gbogbo ojú òun ni
wọ́n ṣe lọ bẹ̀rẹ̀ ìgbà tó ń lọ yàrá wo ló wà sọ pé yàrá báyìí ló ń wà tó ń lọ wọlé báyìí tó ṣílẹ̀kùn tó ń wọlé síbẹ̀ tó ń ṣílẹ̀kùn lẹ́yìn báyìí tó kọ́kọ́ rí òun báyìí tó dì mọ́ òun ó ló ti wẹ̀ ó ti wà lórí bẹ́ẹ̀dì dé òun oníbo náà ṣe bọ́ sí bedroom yẹn òun bomi sára yá òun fa abẹ́ òun tó ti ṣe pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ tẹ́lẹ̀ òun fọ̀ wá ó ní tọmọkùnrin tí okó bọ̀ òun ló bọ̀ ó ní iṣẹ́ mọ̀ pé okó ọkùnrin òun kéré ní ẹ̀kọ́ okó ọkọ̀ òun jẹ́ tóbi okó Múkàílà tóbi ju okó ọkọ̀ òun lọ ṣé tó ti bọ̀ òun ló bọ̀ báyìí tó ṣe Múkàílà fẹ́ gba omi òun ìgbà tó wá dà ìgbà tó fẹ́ dàbà tó pariwo tó dà tán bá dé jáwé wọn ni ẹjẹ́ ń ṣe ẹ̀kan sí nígbà tí ìṣe méjì ara mi ìwálé ẹjẹ́ ń ṣe ẹ̀kan sí wọn á ní ṣé òun mòbó lá ni ó bá dé òun mòbó lá ọmọkùnrin yẹn tẹ̀sí láwọn lóbò kóun tó kúrò ń bẹ̀ gbà táwọn jọ ń ṣeré so ọmọkùnrin yẹn òbò tí ọmọkùnrin yẹn ti lá yẹn ó rìn bẹ́ẹ̀ lórí òun wá sọ fún pé ṣé o mọ òbò lá ó bá lóun mòbó lá ó ní bó ń ṣe àṣekó ń gbọ́n kó má sọ pé kó lá òbò ó ní tó ń ṣe òbò fún ó ló ládé ìwòdì ni ó ní Múkàílà ó mọ ṣe báyìí láti ìgbà yẹn ó náà ti ṣeun tó bá ti yá tó bá tára wọn bá ti wà wọ́n ní Múkàílà gbọ́dọ̀ lọ lọ́la wá ní òun lọ́bi kankan ìyá ríra ó ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ń gbòòyà àwọn sọ́jà ìbejì lọ́sẹ̀ ó náà ti ṣeun Múkàílà ń dóòbò ó ti tí Múkàílà bá ní kóun bẹ̀rẹ̀ kóun kọ ẹ̀yìn báyìí tó bá bẹ̀rẹ̀ sí ń do pàpàpàpàpà ó náà ti ṣeun ẹ̀ máa wò pé ṣé ọmọkùnrin tó ń ṣe bíi dìdìrín ló ń dóòbò báyìí ó ní Múkàílà ti dóhùn rí ní ọjọ́ kan débi pé ìwà tóun délé tóun sùn òun fún Múkàílà òun fi sí ìrànràn ó ní ó ń dó fóònù nínú òbò nígbà tó yá táwọn ọ̀rẹ́ tó ilé kò sí nǹkan tó kàn mọ́ kò ṣe kínní ó máa ń fóònù ní nǹkan tó bá gbà àjọba yìí tó ló ti ra lẹ̀ kò sí kó bí ó dìdì rìn but kò sharp ni ìyàwó ẹ̀ sì ń wò pé ọkùnrin tí ò sharp ní kíní kan ó ní tó bá ti gbà àjọba yìí tó bá náà fi dára nǹkan síbi ilẹ̀ òun ló máa kó sí kóun bá kó lọ́wọ́ á jẹ́ fóònù tòun ìgbà tí nínú tó máa sọ tó bá ní pé kí ni kóun fi ìfẹ́ra nǹkan tó bá wù yìí tó bá dẹ̀ nídìí nǹkan bí òun fẹ́ dájọ́ àbí òun nìkan pa Múkàílà mo fẹ́ dájọ́ sórí ẹni tó yẹ òun lọ́wọ́ o afọ́hùn nìkan tó bá lágbára afọ́hùn ó ní bó ṣe rí ni báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní wọ́n ṣe nìyẹn o ó ní Múkàílà òun ṣọmọ kékeré òun lè wọ̀n bí ó ju òun lọ o àbọ̀ òun jù lọ bọ̀ Múkàílà báwọn ṣe máa ń pè nìyẹn ó ní àmọ́ tí Múkàílà bá gbá ẹ̀ dé òbò mú ó ní àti ṣeun ó ní ọjọ́ kan wà Múkàílà sì dé ni pé ṣẹ́ra yẹ ká lọ sùn bẹ̀rù mọ́jú náà má jọ sùn mọ́jú òun ò ní kókó lọ́wọ́ ọmọ òun ti kọ́ ọmọ ọdún 5 so òun jẹ́ ìpọkàn òun ṣe ẹ wo ẹ̀yin ọmọ mo fẹ́ lọ bì kan oníbo òun tẹ̀lé ọba wọn ò ní wálé nígbà wọn ṣe lọ sùn yẹn ó ní Múkàílà ó dẹ̀ mú o ó dẹ̀ lá òbò òun dẹ̀ sùn ìgbà tó òun máa fi jí padà òun bá Múkàílà mi tó tún ti ń lá òbò ni Múkàílà máa ń jókòó ti òbò ni tí ó mọ̀ ńlá lóhùn tí ó mọ̀ yóò mọ̀ fi dán òun ṣeré ni ara wọn sì máa ń dìde ara wọn kò máa ń le sí ara wọn kò máa ń le sí ìgbà bíbá ìtara wọn bá lé wa tó máa ń bí ọkọ òun nígbà tó ń fọ ọkọ bàbá lágbọjá bó ti ṣe kán bó ti ṣe kí ẹ ti bọ ayé mi ọ̀nà sọ kí ni ẹ kó gbé ìwò ló ń sùn òun sunkún torí okó nínú ìsìn báyìí tó bá tiẹ̀ fi lọ òun gan òun ò tiẹ̀ gbà ọ̀gá o ẹ ti dakọ báyìí ẹ ti wàá pè wá mọ́ òun ní ẹ má bínú mi mọ̀ pé ó yẹ kí n pè ẹ́ má bínú mi mọ̀ pé ó yẹ kí n pè ẹ́ àmọ́ mi náà ò ní ìdí yín mọ́ ni ó yẹ kí n pè yín o kí n fẹ́ máa fokó ṣe àgbà ohun tá rẹ̀ tí o ti wọ ojú 45 ni ó mọ̀ kó òun wọ 45 tẹ̀tẹ̀lẹ̀ lọ bóun lájọṣepọ̀ ó lóun ò tiẹ̀ mí ìsọ̀kan òun láti bí síbẹ̀ yẹn ṣe mọ̀ fóònù òun Múkàílà bíyàwó ẹ̀ ṣe rí bí a ó rí i pé ó ń pè yá ìbá bá òun fẹ́ rí yín o Múkàílà tóun bá bi léèrè owó nísìnyí kò fóun mọ́ tó ló ti rí pé Múkàílà máa ń pè òun dáadáa ó dẹ̀ máa bó òun sọ̀rọ̀ ní àmọ́ òun ò ṣe mistake sẹ́ndì ọ̀rọ̀ lọ́ọ̀fù sí lẹ́yìn pé tó bá pè òun àbí tó bá pè òun àwọn asẹ́ndì kan sí tó bá pè òun ni àwọn á sọ̀rọ̀ tó bá sì fẹ́ pè òun báyìí á sọ fún òun pé ń pè ní bá ti lọ lálẹ́ yóò pè mí nìyẹn ó fẹ́ bá mi sọ̀rọ̀ nìyẹn bí ó ní nǹkan tó kún lọ́kàn ó dẹ̀ lè wá sínú ṣọ́ọ̀bù náà yóò bá mi sọ gbogbo tó bá fẹ́ bá mi sọ á bá mi sọ bí yẹn ṣe dé nìyẹn Múkàílà mo rí pé ẹ̀yin ni mo ń bá sọ̀rọ̀ jù ẹ̀yin ló máa ń bá ṣe ló máa ń bá sọ̀rọ̀ jù ọ̀dọ̀ yín ló ń fara sí Múkàílà kò fún òun lówó owó skul ọmọ òun kò san mọ́ òun ó sọ pé yẹn kóun gbọ́mọ lọ fẹ́ni tó lọ́mọ òun àwọn á ní kò gbọ́ lọ fẹ́ni tó lọ́mọ ṣé Múkàílà tí ìwọ náà kì í fún lóbòdò
kì í ṣe bẹ́ẹ̀ tí Múkálà bá ti ṣe ẹ̀ẹ̀mejì mẹ́ta ara Múkálà ò ní balẹ̀ ara òun ò sì gbé ara ò gbé ìbálòpọ̀ Múkálà rẹ̀ gbé tí ojoojúmọ́ ni Múkálà máa ń wá ojoojúmọ́ kọ́ ẹ̀mí sọ pé bó ti ẹ̀ ṣe bí ẹ̀ẹ̀mejì lóṣù àbẹ́ ẹ̀kan lóṣù bó ṣe bí ẹ̀ẹ̀mejì lóṣù bó ṣe ẹ̀kan lóṣù òní kò sí wàhálà òun á bá sọ̀rọ̀ kí ló tó fún lówó skul òun fún lówó skul ó sọ pé òun fowó skul ọmọ rẹ̀ aṣọ òun dẹ̀ sọ pé ọmọ tó kú gbọ́nà òkú mọ̀ bóyá òun lòún lọ́mọ tó bá ti yá yóò gbọmọ lọ fẹ́ni tó lọ́mọ torí pé òun tó ẹ́ pé òun lòún lọ́mọ òun ní fún lówó kó sanwó skul ọmọ kó lọ fi owó yẹn ní òun fẹ́ lòun lọ fi raṣọ nínú àti ṣeun wọn ti Múkálà ń gbádùn ara wọn pàṣípàṣẹ ó ní òun àti Múkálà ó ní bó ṣe Múkálà ṣe wọ̀nyẹn tó bá dóhùn báyìí ó ní ó ti lé ní ọdún mẹ́ta táwọn ti wà lẹ́nu ẹ̀ ó ti lé ní ọdún mẹ́ta táwọn ti ń dóra àwọn bẹ́ẹ̀ ká ní kó òun ò tí ì yí ilé ọmọ òun padà ní òun bá pí kan fún Múkálà yẹn wọ́n mọ̀ pé wọ́n á jẹ́ kó yẹ pé ìwọ ló lọ́mọ o jẹ́ kí n máa bẹ tọ́ mi tó wà wọ́n á bẹ́ ọkọ òun jókòó kó bóun lájọṣepọ̀ wọ́n bóun lájọṣepọ̀ báyìí wọ́n á sì lóyún fún Múkálà ó ní àmọ́ òun ti yí ilé ọmọ òun sẹ́yìn ni ó ní Múkálà òun ò lè ju Múkálà lọ àmọ́ Múkálà òun Ọlọ́run ọba ó dá kọkùnrin mọ̀ bòdó o àǹtí Ṣeun òbòdá nìkan dó tó kó ń yọ bọ́ọ̀lẹ̀ lẹ́nìkan kàtàn mi sókè lójú mi ní ìmọ̀ gbé ọkọ mi ló bá mi lóbò jẹ́ o òun náà ló ó bò jẹ́ ó bò mi jẹ́ tó wà kọ́ sí mi lábẹ́ Múkálà sì bá ń tó bò mí ṣe. Ẹ wo, thank you for watching this wonderful story.